ó yá ọmọ aládé máa bọ̀. Ọmọ aládé ni ẹ́. Àwọn ìgbésẹ̀ wo ló máa gbé? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ aládé ló wà lórí péèjì mi tán láwọn ò tí ì lọ́kọ. O ò lè lọ́kọ àfi kó o ṣàwọn nǹkan wọ̀nyí. Ìmí inú yín ọmọ aládé ibo ni yín. Ọmọ aládé póríṣiríṣi. Ara ọmọ aládé ẹ jẹ́ kí ẹ explain fún yín kò yé yín o. Gbogbo explanation mi tẹ̀lé léyìí orí YouTube mi lẹ́ẹ̀tì wò. Ó gbẹnu tán ṣó. Former YouTube mi tí mò ń lò wọn ò gbọ́ voice mi òun mi ò jáde. Torí ẹ̀ mo ṣe wá wò pé wọ́n ti di pé a fẹ́ máa tú àwọn àṣírí kan bẹ́ẹ̀ kò dé yé wọ kò ju àṣírí lójú ẹ. Ẹlòmíì inú yín ogun tí ń bá a jà kò mọ́ kékeré kò lè ju àṣírí lójú ẹ. Àmọ́ àwọn tó ju àṣírí lójú wọn tán mọ̀ yìí pé ibi ìjẹ́wá ibi ìmúwa làǹtí yìí ti ń tú yìí àbí ní gẹ́yìí ti ń tú yìí. Wọn ò gbọ́ voice àwọn ibi tá a ti ń rówó lórí Ogbenutọ TV. Ìyẹn wá kọ́ ẹ máa bọ̀ sórí Ogbenutọ show. The link is on my bio. Kàn lọ sí bio mi click lórí link yẹn á gbé ẹ dé Ogbenutọ show tàbí kó type Ogbenutọ show sórí YouTube ẹ ó máa gbé ẹ débẹ̀ lọ subscribe síbẹ̀ o. Tí a bá ti wọ 500 subscribers tá wà ń bẹ̀ mo máa bẹ̀rẹ̀ sí máa sọ àwọn àṣírí yẹn ẹyọ kan lójúmọ́ ló máa jẹ́ ẹyọ kan lójúmọ́ ni. So ó yá máa gbọ́ lọ tó bá jẹ́ orí YouTube mi káàbọ̀ ó yá subscribe ó yá like share fáwọn èèyàn kan wá gbọ́. Ọmọ aládé ni ẹ lóòótọ́ irú ọmọ aládé wo ni tiẹ̀ báwo la ṣe mọ ọmọ aládé tá a jẹ́. Nínú omi àwọn èèyàn kan àwọn ẹ̀dá kan ń bẹ nínú omi. Ṣé inú omi yẹn nìwọ ti wà ní. Èmi ò sọ nípa style tó ń lò ó bóyá curious ni ẹ o. Mi ò sọ bóyá Gemini ni ẹ o. Mi ò sọ bóyá Libra ni ẹ o. Mi ò sọ bóyá Leo ni ẹ o. Mi ò sọ bóyá Sagittarius ni ẹ o. Mi ò sọ bóyá Aries ni ẹ o. Èmi ò sọ nípa àwọn yẹn o. Mi ò sọ nípa bóyá Pisces ni ẹ o. Mi ò sọ nípa bóyá kinní kan ni ẹ o. Èmi sọ fún ẹ wípé ibo ló ti ṣẹ̀dá rẹ wá bó ló ṣe mọ ẹ̀dá tó jẹ́. Jókòó dáadáa. Ṣé o ti like? O ti like fídíò yìí lórí YouTube yìí? Ṣé o ti share? Ṣé o dẹ̀ ti comment? Ṣé o ti follow mi? O ti subscribe síbẹ̀? Subscribe. Tí wọ́n ti wọ 500 subscribers èmi promise yín ojoojúmọ́ kọ̀ọ̀kan máa mú solution kọ̀ọ̀kan wá fún un. Èso wo ló dáa kọ́ ọmọ aládé máa jẹ? Èso wo ló dáa kọ́ ọmọ aládé kọ́kọ́ mọ́ kó tó bá tíṣòro bá le tán tó ọmọ aládé kó ọmọ aládé fi máa kó mọ́ o ní sórí nígbà míì mo máa ń sọ fún yín wípé ọmọ aládé nìyẹn àṣẹ ló yẹ kó o máa pa àṣẹ ló yẹ kó o máa pa. Ẹlòmíì nù yín mo sọ fún ní chọ́ọ̀ṣì má jẹ kókó pamọ́ o ó ti jẹ òrójò kídìrín rẹ̀ gan ó ti mélòó. Ẹlòmíì nù yín tó bá ń tajà ó yẹ kó máa tẹ kókó pamọ́ jà tó bá ń tà bó ṣe ta gbogbo nǹkan tó ó ta omi ó ta gbogbo èyí kókó pa yẹn ó yá fún ìpọ́njú ni lọ́dọ̀ àwọn kan nù yín ìṣẹ́gun ìjẹ̀ ló sì jẹ́. Èmi inú yín wọ́n ti dẹrù ọkọ̀ ọ̀run fún ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ó gbọ́ solution sí. Wọ́n ti dẹrù ọkọ̀ ọ̀run fún ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́. Ẹlòmíì báyìí wọ́n ṣẹ́gbẹ́ fún ni kí náà fi ṣẹ́gbẹ́ fún ẹ. Nígbà tó ń ṣẹ́gbẹ́ fún tán bí ó ṣiṣẹ́ mọ́ náà ló wà ń bẹ̀. Bó ṣe lọ gbà tó ń ṣẹ́gbẹ́ fún tán bó ṣe má rí nìyẹn. Ìtàn ọmọ kan mo fẹ́ sọ fún yín nígbà wọ́n ṣẹ́gbẹ́ fún wọn tí mo mọ̀ dáadáa ni ẹni tó sì lè mọ̀ tó mọ̀ mí ni mo kàn máa ń sọ fún wọn ni ẹ má pariwo mi kiri orí TikTok o ìfẹ́ wàhálà ló bá wọ́n bá ṣẹ́gbẹ́ fún tán nígbà wọ́n ṣẹ́gbẹ́ fún tán ló bá rọ́kọ̀ ọkọ tó wá rí wá jẹ́ Muslim tó jẹ́ nígbà tó dé ọ̀rọ̀ kọ̀ mo wà ní àwọn tí mo pè tí mo sọ fún pé ṣé mo ṣẹ́gbẹ́ fún ẹ ó ní rárá gbogbo owó lọ́wọ́ ẹ ó ní rárá ẹgbẹ́ tí wọ́n ṣẹ́ fún ẹ yìí o lè filẹ̀ sọ́dọ̀ ọ̀bí tó ti ṣẹ́ fún ẹ o àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á máa ra nǹkan kán máa bẹ́ẹ̀ fáwọn ẹgbẹ́ ẹ o dandan kọ́ ni kò wà ń bẹ́ẹ̀ o dandan kọ́ ni kò wà ń bẹ́ẹ̀ o èmi sọ bẹ́ẹ̀ fún
tó bá ti wá pè lágbájá àwọn ẹgbẹ́ yìí àwọn èèyàn ń lọ́wọ́ sí i ó ń ṣe fún wọn ìwọ náà náwó sẹ́gbẹ́ ẹ o ọ̀rọ̀ ẹ̀wò kò nídìí èsì tó máa ń fọnù náwó sẹ́gbẹ́ ó ní kò nídìí mi ìwà píríṣì ẹgbẹ́ fún ẹ ó lè má jẹ mọ́ nǹkan tó wà ṣẹgbẹ́ ẹlòmíì nù yín báyìí kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ wọ́n ní kò lè lẹ́gbẹ́ láyé o ẹni tí ò lẹ́gbẹ́ lọ́run kò lè lẹ́gbẹ́ láyé bá ṣe láyé náà ṣe lọ́run òwe tán pa fún wa nìyẹn òwe tá a bá lẹ́nu àwọn ìyá wa nìyẹn so I'm not preaching ẹgbẹ́ fún ẹ mo kàn fi sọ̀rọ̀ fún ọ mo kàn fi sọ̀rọ̀ ni. ẹ má jẹ́ sọ nǹkan tó ṣe alihamdulilayi she's fine now she's okay now kò yá wèrè o ó sì bímọ o àti àdúpọ̀ lọ́wọ́ lọ́hùn another person wọ́n ti jùrù ẹgbẹ́ fún èèyàn ọmọ aládé wò ni ẹ níbo ló ti ṣẹ̀ wá ẹlòmínú yín yóò ra fanta ó lè ra odidi fanta páàkì ó lè ra páàkì 10 ó ń gbé lọ sókun ni yóò fẹ́ lọ máa tú sókun àbúdò kan tó mẹlẹ́gbẹ̀ẹ́ ilé wọn yóò wá máa tú fanta sókun pẹ̀lẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ fanta olókun ọ̀rẹ́ rẹ̀ ò sì jẹ mọ́ bẹ́ẹ̀ èmi ìnú yín ọba nìyín nísàlẹ̀ omi èmi ìnú yín ọba nìyín lórí àkìtàn èmi ìnú yín ọba nìyín nídìí ọ̀gẹ̀dẹ̀ èmi ìnú yín ọba nìyín lẹ́gbẹ̀ẹ́ ògiri èmi ìnú yín ọba abontiẹ abẹ́ mọ̀ pé àwọn ọ̀ràn kan ń bẹ lórí àkìtàn wọn ò ní sọ fún ẹ débẹ̀ tó bá máa rí fídíò yìí nísìn àwọn kan lè kọ́ tiẹ̀ èmi ò bá yín sọ̀rọ̀ nípa pé kó o lọ bọ̀rìṣà èmi ò ní kó o lọ bọ̀rìṣà kan ibo ló ti ń jọba bọ̀ ibo ló ti jọmọ aládé ọmọ ọba kan ò lè jagun bí ẹrú ò lè jọmọ ọba kó o máa ṣe ìṣe ẹrú ọjọ́ tí mo mọ ibi tí mo ti ń jọmọ ọba bọ̀ ẹ̀rú bà mí mo tún délé ayé ó tún bí mi sí ìdílé ọba. ègún nìkan ní automatically tó ṣe kó tó bá délé ayé ò lè gbàdúrà fẹ́gùn kégùn fi ẹ́ lẹ̀ ohun tó kúnlẹ̀ tó yàn lọ́rùn ibi tá a ti dá ẹ wá ò lè yọkù ònú ara ẹ̀ do you want to remove your blood? wọ́n ní pé lẹ́yìn o wọ́n kì í jẹ́wà wọ́n ti wá bí ẹ síbẹ̀ kí ló fà tí wọ́n kì í jẹ́wà lẹ́yìn ègún ló dé èèwọ̀ ègún ní máa ń di èèwọ̀ kó lè yí ọ bó bá yí ọ ó mọ̀ pé ègún ní máa ń di èèwọ̀ ègún ló máa ń di èèwọ̀ gẹ́gẹ́ bí ọmọ aládé ibo ló ti ṣẹ̀ wá ọmọ aládé ibo ni tiẹ̀ sọmọ aládé inú omi ni ẹ ni sọmọ aládé orí àkìtàn ni ẹ sọmọ aládé ẹ̀gbẹ́ ògiri ni ẹ sọmọ aládé ìdí ọ̀gẹ̀dẹ̀ ni ẹ ọmọ aládé wo ń tiẹ̀. Like this question will jump to some people because they don't have the knowledge. O mọ bí tó ti ṣẹ̀ wá àwọn onímọ̀ àwọn kẹwàá tó lọ́n fún ní mọ̀ tó jẹ́ pé tó bá wo chat ibi tó ti bí ẹ̀kẹ́ apart of pé Aquarius o Gemini o apart of that mímọ̀ rẹ ní kọjá bẹ́ẹ̀. You don't understand me and I want you to understand. mímọ̀ rẹ ní kọjá bẹ́ẹ̀. lẹ́sìn máa ń rọ́ ọmọ aládé mi yóò lóhun olówó lọ́wọ́. ọmọ aládé mi ó sọ pé òun ò lówó lọ́wọ́ ó lè lówó lọ́wọ́. ọmọ aládé mi ò gbọdọ̀ gbé nǹkan sórí ẹ gbogbo ọmọ aládé kọ́ ni ò gbọdọ̀ gbé nǹkan sórí ẹ o. ọmọ aládé mi ẹlòmíì tó bá kiri ọjà ọmọ ń tà àwọn ní wàrà ọmọ alájẹ kọ́ ni mo pe gbogbo ọkọ tó tà lálájẹ ti wá o ibi tájẹ wá wà láti ìmọ̀ o ìwọ tó bá wálé ayé tó ò tí ì mẹ́ẹ̀kẹ́ ibi tájẹ èrè wà ló ò tí ì rìnà dé o ò tí ì kàn án ó sì nígbà àti àkókò sáàárọ̀ ní sọ́sàn ní sálẹ̀ ní sóru ni ẹlòmíì ó sì látàrọ̀ tó fi dá tí ó fi kú ni ó fi lówó lọ́wọ́. So I am not talking about ajé here I am talking about ọmọ aládé wo ni tiẹ̀.